I love this guy. Oh, nice. It's so nice. Hello. 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 Baby. Doing so that's nice. Hey. Kí ni tí mo wọlé? No. Kí ni tí mo lè tó ṣe ń sìn? Ó ń bá mi ṣe oúnjẹ kitchen. Ó dẹ̀ fi kitchen rẹ̀. Ó dẹ̀ wá bíbá ó dẹ̀ ń ṣe báyìí. Kò tí ì jiná ni baby. Ṣé nǹkan tó sọ ṣọ́ ní ìtumọ̀ ṣá? Ó wá ń jó oúnjẹ sórí. No, nice me now. He's my crush. I love him, baby. You're crushing on another man? No. My wife is crushing on another man? Nice now. Nice. That's doing so. Ó dẹ̀ wọ́n ló ń jẹ́ nice. Nice. Ta ló sọ ma ẹ̀pọ̀ nice? Ó fẹ́ mi. Àbí kan ṣe lédè. No, nice. Àbí kan ṣe lédè. Ṣé wọ́n kẹ̀ ṣe? Mambo. Àbí kan ṣe lédè. Wọ́n máa ń fojú fún yára jíjí bẹ́ẹ̀. Wọ́n máa ń ṣe náà sí. Kí ló ṣe? Bàbá mi jẹ́ kó kí ẹ̀kọ́ kó lọ ṣe oúnjẹ fún mi jèrè. Kí ló ṣe lè? Sorry, ìwà tẹ̀wé yẹn kú díẹ̀ ká tó Mr. Bambo. Because I can't comprehend. Báwo lè ṣe máa gbé ọwọ́ sókè màmá àná ìyàwó yín? Like, it doesn't seem like it will ever stop. Doctor, in fact, me too, my continue to say. And this time around, I didn't even know what actually came over me. And all the time, to my shame, because me, what man push me. Can you have some myself and say no, about you? Just get a bed, just get no a bed. I don't know. How wish to stop, but nearly control me only stop. Sherry, Mr. Bambo. To bá jẹ́ pé ẹ kí mọ̀ àwọn forces tó máa ń tì pé kẹ́ ẹ mọ̀ ìyàwó yín kẹ́ ẹ nà kẹ́ ṣílí ṣì Cherry. My candid advice for you is that ẹ ṣe try kẹ́ rí psychologist. I think that should help. Because this is beyond the ordinary. Kò ṣojú lásán náà. Ṣé mo lè rí ń sìn? Possible. Mi lè rí àwọn mi. Mo wà cocksure pé àwọn gan ready láti rí bó ṣe wà yẹn. Even tó bá tiẹ̀ bínú yẹ kẹ́ try láti pacify ẹ̀ ní àmì kó má bínú. Of course I'm to mad but nǹkan tẹ́ ṣe yẹn. Okay, ẹ jẹ́ kí n rí kí n lè bẹ̀bẹ̀. Tọ́mátì wọ́ọ̀kì tọ́mátì délé. Ẹ máa yanjú lára rẹ̀. Ìfẹ́ òtítọ́ kì máa yí iṣẹ́ tán. Báwo lè ṣe ń fi hàn sí? Máa ṣe o. Ìpẹ̀lẹ́, èmi náà rí pé tí ń recuperate. Ìpẹ̀lẹ́, ọkọ yín ṣẹ̀ṣẹ̀ kúrò ní ọ́fíìsì mi tó ń sẹ́yìn. And we talk at length and we believe there should be a positive change. Èmi náà tún máa ní láti bẹ́yìn náà sọ̀rọ̀. Ẹ mọ̀, gbogbo nǹkan tó máa fa gbà lónìí gbà lọ́la yẹn, inú ẹ try láti máa avoid ẹ mọ̀. Ẹ try láti lo ọgbọ́n obìnrin, ẹ ti understand? So if kí ni bá bí wọn, ẹ calm wọn down kẹsẹ̀ rí kẹsẹ̀ rí. Tí yẹn bá ń ṣẹlẹ̀ tí ó stop, báwo ni wọ́n ṣe fẹ́ dúró lára yín? Mommy? Yes, baby. Yeah. Where to? Up to work now. Oh, ní wọṣọ ni? Eléyìí tí mo wọ̀ yín kọ́. No, wọṣọ rárá, ǹgbọ́n eléyìí ń ṣaṣọ. Ọkọ mi, look at you now. Báwo ló ṣe máa sọ pé ó lọ síbi iṣẹ́ tó máa wọ ilé yìí? Ọmọ wù mí díẹ̀ ló yọ síta bọ̀bọ̀bọ̀ yìí náà, wáyá ẹ̀ náà. You are a married woman for God's sake. How would a married woman máa kọ́ sẹ́lẹ̀ yìí? Nínú ilé tó dẹ̀ fọkọ ẹ̀ sínú ilé á dẹ̀ lóun lọ síbi kan lọ ṣiṣẹ́ gbogbo ọkùnrin tó bá rí ẹ̀ náà wọ́n á kàn máa wọ̀ ẹ́ wọ́n á máa toast ẹ̀ wọ́n á máa ranjú mọ́ ẹ wọ́n á máa fojú bọ́ aṣọ lọ́rùn ẹ̀ wọ́n á fojú bọ́ skirt yẹn o mọ̀ pé yẹn ti kéré kí kọ́kọ́rọ́ mọ́tò má gbọ́dọ̀ bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ kó ló fẹ́ mu kí gbogbo skirt ká sókè kátẹ́gùn tó máa ń fẹ́ tó máa ń róòlù tó máa ń wá ṣe yẹn kí yẹn wá láti ìsàlẹ̀ kó káṣọ sókè it's not fair ìyàwó lé ní ẹ̀ náà. Baby, my job entails that I dress sexily. Tí nature ṣe bá ti entail kó máa wà naked, it is better you leave such job. Mi ò complain pé mi ò lè take care, all right? You have to change this or you forget about that job. I'm a marketer and you know that. So marketing ló ní kẹ́ mẹ́wàá, oh. No, I'm not going to take this. You have to change this or you forget about that job.
Irú aṣọ wo leléyìí? Kí ló wọ̀ yìí náà? Báwo ló ṣe máa wọlé lé tó máa náà wọjọ? Ìyàwó lè ní ẹ́ kí n ṣe of course that's go and change it go and change it ọmọ nìyẹn lọ́wọ́ nǹkan mi. Torí pé àwọn mákẹ́tì ló máa rọra o eléyìí ṣe bẹ́ẹ̀ lórí kí. Mákẹ́tì ẹ̀gbọ́n kò yẹ kó máa gba àwọn tó ti wà ní ẹ̀kọ́ o yóò kọ́ lọ́ máa gba ọmọdé. Mákẹ́tà lò àwọn ọkùnrin máa rí sí wọ́n máa chase káàkiri wọ́n máa wò wọ́n ẹlòmíì á wò báyìí á dẹ̀ release ara láì mú títọ́ tẹ̀ rárá. Darling. This is what we're talking about. You know, you look so beautiful now. We're not worried. Compare to what you know. Darling, mo tell you something. Money, I can sorry be lost to be sure. Hey, why? Why not? Kilo Oh, Ofeya become abi? Because me Maurice doesn't question me. No. So why to she ma bi le pe why? Ọkọ ló fẹ́ gbé lọ bi kan. Ó ní why? You shouldn't bother about that, okay? Okay. Ibi iṣẹ́ tẹ́ ńkọ́. Ìwọ fi iṣẹ́ tèmi sílẹ̀, èmi ni mo ń control iṣẹ́ mi. Tí ẹ̀yin ló important jù. Okay. Tó bá drop me ní office, báwo lè máa padà wálé? Àwọn tí kò ọ̀kadà kúrò ńta. Màá gbé bike padà. Thank you, darling. You're so beautiful. Yeah, that's so beautiful. Yepa! Yay! Papa Ìbàdàgbà! Filẹ̀! Àlàyé! Mo ti wà ń bí látàárọ̀ olófò tẹ̀fi sẹ́nu gate. Ó kọ́ lọ ń ṣòro ẹ̀ ń dẹ̀ mọ́ pẹ̀lú àwa. Pè mí jẹ́ kó yẹ kó máa bá yín otí eyín ìta náà lẹ́ ti máa bá mi. Mo dẹ̀ jẹ́ kó náà mọ̀ pé lórí títí ọlọ́dà àjíjọ wà ń bẹ̀ ni. No, má ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Ẹ̀mí gara èmi náà mọ̀ kó náà ṣe kí ni òun náà ní pé kó ń wọ́ọ̀kì ni ó ti yé yín. Filẹ̀ ọ̀gbà. Ó máa ṣe àárọ̀ Monday kẹ. Bàbá kò sí ẹ̀yin yàtọ̀ olówó tí yóò mọ Monday kò sọ́yọ́ tẹ̀mí ń ṣàánú ọmọ tá à níyà ṣàṣàánú èmi ó ti yí ẹ bàbá àgbàlagbà fílẹ̀ ìyálàjẹ mo rí ẹ̀mẹ̀ mo kí ẹ ṣe wá pa. Èègbà ṣe tútù rí o bóyá máa ń mú fún mi rè òun ò mọ nǹkan kan tiẹ̀ lẹ́yìn kó mówó fún yàn ni àṣèrè wọn lọ ẹni ya wèrè bàbá mi ṣe bóyá wẹ̀ ìyálàjẹ mo kí ẹ o. Wà mí ò dúró re. Ó dá lọ. Tuwale. All right. Tuwale kẹ gbọ́ọ̀tẹ̀ ilẹ̀ àṣírí ọ̀bẹ àgbàlagbà àyàn máa mú nǹkan wá pé nìyẹn fílẹ̀ sórí ìwọ mo ṣe wà bá ẹ o máa kú òun bí láàsì ni. Ọmọ wù mí jọ̀ọ́ mo fẹ́ bi ẹni alámọ̀ ogun ló mú ẹ náà wo bó ṣe ń dọ́gbìnrin ó pupa ló ní rẹ́súrẹ́sú tí ò lábà wọ́n ó níwà ó ní ẹwà ìwọ gógó ló yẹ ká máa pè ní oníwà mẹ́wàá jọ torí Ọlọ́run níbo gógó ló wà nígbà tèmi fẹ́ yan ìfẹ́ tèmi. Ẹ ṣé, thank you. Wá kí ló ṣe ẹ má kúrò wájú mi tó bá kúrò wájú mi ò kúrò láyé àṣàdẹ̀ ní sọ fún onígẹ̀gẹ̀ kó pàtó fún ẹ mọ́ òní ni kò ní dọ̀la. Ẹ má wulẹ̀ dúró de ẹni torí èmi ti lọ èmi ti lo ẹni mi bó ṣe wù mí mo ti fi bá ẹni tó wù mí mo ti bá fẹ́ rìn ìrìn àjò ìfẹ́. Bóyá kẹ́yìn dúró de ọ̀la ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọlọ́run tán lẹ́yìn ọ̀la máa wà títí láìláì. Ọmọ òun mo mọ̀ pé o ti lọ́kọ mi ò dẹ̀ ṣetán láti gbẹ ẹ̀mọ ọkọ ẹ lọ́wọ́ àbí láti dalẹ̀ ẹ̀rọ mo kọ́kọ́ péré ni mo ń tọrọ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ ká jọ jẹ́ ọ̀rẹ́ and I'm sure you're not going to regret it. ọ̀rẹ́ wo ni mo fẹ́ máa bá yín ṣe ewé kí ni ajá ń bẹ́ kù ṣe ṣé ẹ mọ̀ pé tí n bá bá yín ṣọ̀rẹ́ tọ̀tọ̀ àgbèrè náà pé. Ìwé mímọ́ dẹ̀ fọwọ́ sí and moreover I love my husband and I can't cheat on him.
Ọmọ wù mí. Ọdẹ wù mí gan. Mr. Busuyi, tẹ́ bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. As you can see, a busy gan ní ọ́fíìsì wa, especially láàárọ̀ Monday. So, tẹ́ bá fẹ́ kí n embarrass yín bí akẹwà máa lọ kí n tó wọ yín lẹ̀ tuurutu. Okay. Hello. Can I sit? It's obvious this place is a public place and not my husband's house. Okay. How? So, I'm trying to sọ fún mi pé o ti marry me. Well, I'm also married. But when mo ṣe wọlé tí mo dúró tí mo wẹ̀, you're not looking bad. You're actually beautiful. I'm sure pé o ti wà insane. Psychiatric home ló ti jáde wá kó tó wá síbi. Oríyàwó níyàwó ńlẹ̀. Ìwọ náà dẹ̀ sọ pé o ti marry. O dẹ̀ tún bá sọ̀rọ̀ anyhow. Calm down. Ó yẹ kí nǹkan tí mo sọ ti yé ẹ. I mean, wàá ṣeré fún mi, màá dẹ̀ máa yáwó sí ẹ lápò. So, o lè gbà kó sọ̀rọ̀ ẹ̀ sí ìyá ẹ̀ àbí ìyàwó ẹ̀. You stupid. You're not looking bad. Anyways, EJ is my name. For the next time. Hey! Yeah. Ṣé bó ṣe fún tán ẹ ló ṣe dá. Tí wèrè wọn bá ti ń dé pẹ̀lú ṣé wọn bẹ́ẹ̀ tó bá ti ń kẹnu òṣìṣẹ́ máa fún wọn tán ni. Yeah, they deserve it. Torí ẹ̀ lèmi náà ṣe kí n hesitate láti fún wọn ní size wọn. Bọ́bọ́ ẹ̀ ó sọ̀rọ̀ sí mi báṣabàṣa. Èmi náà dẹ̀ fún ṣákáṣáká. Ó ṣe dùn nìyẹn. Gbogbo nǹkan tí wọn bá ti gbọ́ wálé èèyàn máa dá padà fún ṣé orílẹ̀ tó ṣe. Tó bá dé continue báyìí, màá tún máa lè máa trust ẹ more and more. Okay. I know. Torí ẹ̀ náà ni mi máa sọ everything fún ẹ. Okay, darling. Bádé Bambo. Yes, love. Ojú. Oh. What are you talking about? Báwo ni ṣe ní jowó ẹ̀? Àwọn tó gbéyàwó tí ẹ wá ohun tó yẹ tó ń gbé sílé, wọ́n ń jowó nǹkan ká tó wá ní ọ̀tọ́ pé ó ń ṣe gbogbo ara ló fi ṣẹ̀ wá. Èmi kan tí ń jọkọ ẹ̀ tó bá fún mi wájú lásán rí màá ń dàrú. Tó bá kọ́ ẹ̀yìn ẹ̀ sí mi báyìí, máa ní kí ló ṣe mí? Ẹ ò máa jowó ẹ̀. Oúnjẹ yẹn rẹ̀ ń bó ti ń jẹ náà. Ó dẹ̀ láì oúnjẹ tó jẹ. Mo ń pa síbẹ̀ díẹ̀. I'm coming. All right, darling. Love you, baby. Love you more. Few minutes ni o. No problem. Mi ní jowó kẹ̀. Kí n má jowó kí nǹkan ṣe mí. O lè take time ẹ láti wò dáadáa ṣá. Say you love me, it's an addict, but you know they treat me well. It's an addict. Hello? Bẹ́ẹ̀ni. Ọláìtàn, ó collapse. Kí ló ṣe? Okay, níbo lẹ wà báyìí? Ó dà mò ń bọ̀ ṣẹ́gbọ́. Wo? Mo láti lọ sí. Mo sọ pé ọmọ mi collapse. Collapse? Mi ì mọ nǹkan tó ṣe. Wo, màá rí ẹ later. Okay, ma. Ṣé iná story? I detect pé
infective endocarditis lọ́mọ yín, which is the inflammation of the heart and its valves. And test I conduct ló jẹ́ ká mọ̀ pé wọ́n ti pẹ́ tó ti wà lára gan, wọ́n ti dé chronic stage. And bó dẹ̀ ṣe wà yẹn, I need any other choice than to refer to a specialist because ká ní nǹkan tá lè ṣe bí ni ká ló ṣì wà in the acute stage ó ti dé chronic. You being a nurse, you know what it takes, you know the ethics and everything. So well, no, we're nothing less than 250,000 naira. Hey! Ibo mo ti fẹ́ ra dúró owó yẹn, doctor. Bí mo ṣe wà ní tilé tó kó, bí ẹni mo ní tó 20,000 naira. Doctor, yẹn náà ṣàmọ̀ bó ṣe lọ. Bí mo ti fẹ́ rí dúró owó yẹn. I understand plighting, but Ọlọ́run àkókò bò àṣírí. Mi lè fẹ́ kẹ́ lose ọmọ yẹn. Any length, tẹ́ bá lè lọ, just need to just get try láti arrange owó yẹn jọ. Mo dárò. Ó gbé Ọlọ́run kí mo fẹ́ ṣe báyìí, doctor. Ẹ ṣé. Hello, ẹ káàsán. Ẹ jọ̀ọ́ mo ń béèrè àwọn tó nílé. Okay, sir. Come on, ẹ má bọ̀. Okay, sir. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Yeah, ẹ ṣé. Ẹ káàsán, sir. Ẹ ra pẹ̀lẹ́ kúrò lẹ́. Yes, sir. Ẹ kúrò lẹ́, sir. Yes, sir. Ẹ jọ̀ọ́ sir, mo ń béèrè àǹtí Àṣàbí ni. Àṣàbí? Ṣé kò sí láti bọ̀? Actually, boyfriend wọn ló rán mi wá síbà yìí pé kí n wá deliver package yìí. Kò yé mi. Boyfriend wọn ló ní pé kí n wá deliver package yìí fún mi. Okay, ẹ gbé wá kí n bá yín gbé. No, sir. Mo máa like láti deliver personally fún mi. Kò sí ní besides àbúrò mi ni so kò sí nǹkan tó ṣe tí mi ò mọ̀. Okay, sir, no problem. Ẹ jẹ́ kí n gbé fún yín. Ẹ ṣé, sir. Alright, sir. Ẹ ṣé, mo dúpẹ́. Kọ́kàn yín lè balẹ̀ àbí ṣé boyfriend yẹn wá ń ta kí n meet ẹ? No, wọn tẹ̀lé mi wá. Wọ́n kàn rán mi sí wọn. Okay, wọ́n kàn rán yín. Bẹ́ẹ̀ni. Alright, ẹ ṣé. Yes. Ẹ ṣé gan. You tell me say you love me, but you do like you don't know me. Irú ìfẹ́ wo lèyí o? Ìfẹ́ wa ń gbóná. If you truly love me, you care for me. Àṣàbí. You know what it means. Àṣàbí. Kí la rí gbọ́ fún pé lórí kí ni mi ò ṣe ní pẹ̀ lórí kẹ̀ lónìí. Ìgbà tó pé èmi pẹ̀lú wèrè boyfriend ẹ tájọ́ mọ̀ pé òun jẹ́ Àṣàbí olófin gift ránṣẹ́ sí ẹ. Òun lèmi náà tó ṣe fi ń pè ẹ́. Baby, mo mọ̀ pé wọ́n nìkan ló máa ń pè mí lórí kẹ̀. Ìwọ ló dé máa send gift. Ṣé o ṣe rè? Ó ṣí èrè ni. If you truly love me, you care for me. But you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ wa ń gbóná. Hello, sir. Sir, mo ti deliver package yẹn o. Mo ti gbé fún ọkùnrin kan. Ó ní àwọn jọ ń gbé ni. Bẹ́ẹ̀ ni sọ ọkùnrin kan mo bá ń bẹ̀. Number 15 lẹ pè fún mi. Ohun tí ìfẹ́ jẹ́. 15. Ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í gbéraga. 15 lẹ pè fún mi. Ìfẹ́ òtítọ́ kì máa ń ṣe tán. Bóyá mo ti gbé lọ sí wrong address nìyẹn o. 16 ni 16. Ẹ jẹ́ n tètè lọ gbà. Ẹ jẹ́ kí n tètè lọ gbà ń gbà yẹn. Okay, sir, máa lọ gbà ń sìn sìn. All right, sir. Ó fẹ́ràn mi, ìfẹ́ràn mi máa fi àjẹ́ mi, torí ìfẹ́ kì í bínú, torí ìfẹ́ kì í gbéraga, ó ti di bárakú, ó ti di bárakú. Wọ́n ní kí ló ń sọ fún mi? Wà àbílẹ̀ ní ọkọ̀ ṣẹlẹ̀ ní kí ni gbogbo ṣe orí gbogbo ẹ̀ náà? Máa dúró sínú ilé, èdè wọn máa gbọ́gbọ́ bá mi lọ.
wá báyìí nínú ilé mi. Ayẹyẹ gíftì wèrè wèrè gbẹ̀ká. Mo fọ́ ọ́. Kí ló tó wá ṣe mí? Tí o ṣe èrè mi. Ìwọ ló ń gbé gíftì káàkiri àbí? Mo kúrò ẹ̀ ti burú. Ìwọ náà ló wá nínú ilé mi. Ló ń gbé ẹrù ọkùnrin wá bá ìyàwó mi nínú ilé. Wọ́n kẹ́kọ̀ọ́ tí ẹ bàjẹ́ lẹ́ni nínú ilé ni máa pa ẹ́ sí ọlọ́run ẹlẹ́dàá kan. Ó mistake ni mo ṣe kò ń ṣàwọn lómi. Èyí tó wọ́n mi ṣe ló ṣe jẹ́ kí mo tó nọ́mbà 16 ni pé kò ń ṣe nọ́mbà 15. Kọ́ mistake ni ẹjọ́ mi bẹ̀rẹ̀ yìí torí ọlọ́run mo fi bẹ̀rẹ̀ yìí torí ọlọ́run mo fi bẹ̀rẹ̀. Say you love me, it's an addict. But you know they treat me well, it's an addict. Oh, my cake. Wọ́n ṣe pọ́ọ̀tì méjèèjì rẹ̀. Ẹ̀wúrò dẹ̀ ń sun ẹkún bẹ̀rẹ̀ sí náà ṣe bígbà tí kan náà mo fi àtìpá kan. Jọ gbọ́ ọ̀dà má bínú ọmọ mi kò rí sí náà inú àlọ́ ọ̀gbìn. Bambo again. Ó tún pín ní ní mistake. Bambo ó dé mọ́ rí. Mumi? 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 No, má ṣe bẹ́ẹ̀. Mumi? No, darling. Mumi? 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 Mo ti dáràn. Why are you complaining? How many times have I told you to leave that beast alone? Oh, ó dìgbà tó bá sọ ẹ́ di aláàbọ̀ ara rẹ̀ kó tó mọ̀ pé marriage is not by force. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ṣé ẹ mọ̀ rí pé nǹkan burúkú ni kéèyàn kọ̀ọ̀kan sílẹ̀? Ọmọ aráyé á máa kà fún yàn. Ṣé kò dáa kéèyàn kọ̀ọ̀kan sílẹ̀ ju kéèyàn kọ ayé sílẹ̀ lọ? Abó má fi ronú pa ara ẹ. You tell me say you love me, but you do like you don't know me. Èmi ti bá Ọlọ́run tá máa jẹun. Pé mi ní ever bá wọn fi ọkọ sílẹ̀. Àyàfi tó bá fi mí sílẹ̀. Mo gbàǹgbà yẹn. No problem. Continue living in that bondage at this stage at your age. Ó dìgbà tí ó bá sọ ẹ́ di aláàbọ̀ ara kó tó mọ̀ pé marriage is not by marriage. Wo máa gbàdúrà sọ́lọ́run. Á dẹ̀ change. Wo àdúrà yẹn gangan ni o. Àdúrà ọlọ́jọ́ méjì. A tún wá lọ sórí òkè pẹ̀lú ẹ̀. Àdúrà yẹn lè tètè gbà. Lára, ṣé òfin mi ṣe yẹ̀yẹ́ ni? Wo òfin ẹ̀ ṣe yẹ̀yẹ́. Ọ̀rọ̀ tó ń sọ ẹ gangan òun náà lè ní bọ̀ choice. Ẹ ṣe. Tó fẹ́ gbọ́rọ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́ kò gbọ́. Root. Àkọ́kọ́. I saw. This for the peckles, I'm for the king. I saw. Psych. Turn on the microphone. Àwọn tí wọ́n wà lábà ẹ̀kọ́ mọ̀ ìyá ọbẹ̀ ó ráwọ̀ sọmọ ní ó ráwọ̀ sọmọ ní ó dáyàn mọ̀. Alẹ́ yóò ṣe yóò ọmọ kí ló ṣẹlẹ̀ tó kọ́ bí lọ́dún ẹ̀. ọmọ di ẹ bàbá ti wà lórí ìlú. ṣé wọ́n sá fún ọmọ ẹ̀rú sá. o ti gbọ́ tàgé o máa ń gbọ́ bàtà wà yìí o ti yẹ ojú èrè o ti yẹ sórí gbogbo èèyàn tó wà níbi lásán fún ọ ní nǹkan tó ń mu yẹ kí wọn bó ṣe ń lọ o ti yẹ sórí gbogbo ní nǹkan tó ń mu. kò tó àbólórí púpọ̀ ní ẹnu ó bá kú ni. ẹ̀ka sílẹ̀ owó rèé owó dáa. ó mọ orí tí màá kọ yẹn ó ní kó pé èyí tó ṣe tẹ́lẹ̀ láwọn rántí o. égbèrè ọbọ ọlọ́run máa bẹ̀rù lọ́wọ́ àpò sásàmùrà rẹ̀ kò ní gbẹ àlọ́ kò sásàmùrà rẹ̀ kò ní gbẹ. ọlọ́wọ́ òkú mọ́ bọ́. Bono ne saraga. Dára ibi tí ń bá jẹ.
ayé mi ti bàjẹ́ bàbá ayé mi ti bàjẹ́ mo ti dáràn mo ti sọrí burúkú ayé mi ti bàjẹ́. kí ló ṣẹlẹ̀. bàbá mo ti dáràn. kí ló tó bọ́ sẹ́nu ọkọ̀ kí ló tó ń wá kú kiri. mo ti dáràn ẹlẹ́pàá mọ̀ye wá. dídọ̀. ó ń kí yín ni o ẹ má bẹ̀rù ẹ̀mí mi jókòó. Mr. Alade bọ̀ mo fi wí pé nínú ọ̀dà nígbà tó yẹ kó sórí àwọn máa lè sọ̀rọ̀ private. ẹ wo dókítà ṣe rí bó ṣe wà yìí kò sí àwọn kan láwọ ẹ̀ pàjù ká pàkàdé jẹ́ lọ bó ṣe wà kò sí nǹkan tẹ́lẹ̀ máa sọ ẹgbẹ́ tí bá bẹ̀rẹ̀ sí ní sọ fún mi tóun sílẹ̀ máa pè lẹ́sẹ̀kẹsẹ̀ wọlé ni torí kò sí nǹkan tí mo lè ṣe lẹ́yìn ẹ̀ ẹ̀mí mi lẹ̀ ń wò yìí o ìgbésí ayé mi rèé o atẹ́gùn tí ó ń fẹ́ sí mi lára tí mo fi ń rìn ní àwùjọ òun rèé o ọlọ́run ìfẹ́ mi rèé ẹ sọ ní bá fẹ́ sọ ẹ ṣí anything lójú ẹ ó ti yé yín kò sí wàhálà. dókítà ṣe ń gbọ́ lóòótọ́ wá bá mi ó lóun nífẹ̀ẹ́ mi fóun kò lè jẹ ẹyẹ mi èmi dẹ̀ sọ fún yàrá ìyá ẹ̀ pé tí ò bá wá ṣe HIV test lò wàhálà kò lè dé bẹ̀ kò lè dínú níwọ̀n bíyà ẹ̀kọ́ ọmọ mi lábẹ́tẹ̀ ọmọ mi àbí mo parọ́. ọba mi bíyà mi kú. bó ṣe dáa nìyẹn bó ṣe yẹ kó rí náà nìyẹn. Result àyẹ̀wò ẹ̀jẹ̀ tó wá ṣe yẹn. Upside down, ẹ wo dókítà ẹ gan bí bàtẹ́gàn ń fún àkókò mi ṣòfò náà lélẹ̀ ẹ sọ ní tẹ́ bá fẹ́ sọ ẹ tó kàn kí ní gbogbo ẹ̀kọ́ jà pọ̀ ní kò tí ẹ yé lúwẹ̀ ẹni yóò ní ráìtì o. nǹkan tí àyẹ̀wò ẹ̀jẹ̀ yín tó fi yé wa ni wípé ẹ ní àrùn HIV. mi ò fẹ́ kẹ́ bara jẹ́ púpọ̀ ṣe rí àrùn yìí kò kí ń ṣe end of life seriously kò ní kẹ́ má gbé ìgbé ayé rẹ̀ ṣé èmi àbọ̀ òun kò ní kẹ́ má bímọ kò ní kẹ́ má ṣègbéyàwó. ẹ̀dá kẹ́jáde ẹgbẹ́nu burúkú sọ ó fẹ́ bá tẹni jẹ́ lábẹ́tẹ̀ mi tí kí ìjò tó dẹ̀ mọ̀ mí tó mọ̀ mí ìfẹ́ mi kò ní dá fúyà láyà ó máa ṣọ́kù ni wọ́n á gbé mi lórí ọ̀pọ̀ lórí burúkú. ó lè sọ. ìfẹ́ mi. Mr. Alade ní sùúrù ó necessary kí wọ́n react bẹ́yẹn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé kò ní pé kẹ́ má jọ ọmọkùnrin tàbí kẹ́ má dé ilé ayé. kó ní burúkú sọ́njọ́ èwo ni wèrè. ẹ wo ayé ti dẹ̀rọ̀ gan o oríṣiríṣi oògùn ló wà tẹ́ bá ti ń wá fún ìpàdé yín tó yẹ kẹ́ máa wá fún lọ́sọ̀ọ̀sẹ̀ a máa tọ́ yín sọ́nà. ẹ máa gba lẹ́tà ìbànújẹ́ pẹ̀lú orí burúkú tẹ́ ṣe fún mi lẹ́nìí ẹ̀yin mi lẹ́yìn fún lẹ́tà ìbànújẹ́ bó ṣe gùn tó nígbà tó ti gùn ni mo ti fura sí yín ẹ̀rí ẹ máa kó ní ti yín èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín pẹ̀lú ìdẹ sọ fún mi lágbára bẹ́ẹ̀ bà mí nú jẹ́ ẹ máa bá ọlọ́mà bá yín nú jẹ́ ẹ rí nǹkan tí mo sọ fún yín. ẹ ṣe gba àyẹ̀wò yín kẹ. ẹ lè kí bọ́ mi lápò ẹ rí. Mr. Alade. ẹ kó ṣìnà jàre ẹ̀yin wèrè. Alade sórí yẹn náà sọ pé kò wá máa wá kú káàkiri ọ̀pọ̀ àwọn èèyàn náà wà nígboro tẹ́ pé wọ́n ní HIV tán dẹ̀ ń gbélé ayé ok kì í ṣe àrùn kògbóògùn kì í ṣe àrùn tó lè pààyàn. Alright, it's not the end of the world. Nǹkan tó ní láti ṣe ń sìn ni pé wá hospital tó dáa tí wọ́n ti lè ṣètọ́jú èèyàn dáadáa jẹ́ kán ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kán dẹ̀ mọ oògùn tán máa fún ẹ bí hospital ìjọba ni kò lọ. bàbá àrùn kò gbóògùn. àmọ́ iye àrùn tó le jù yẹn lọ táwọn èèyàn dẹ̀ ń gbélé ayé pẹ̀lú ẹ̀ ó gbọ́jọ́ kú wọlé jẹ́ ojú jẹ́ ilé ẹ̀rọ́dọ̀ ìwọlé ó lè nínú wọlé ọmọ. bàbá it's okay. èmi. it's okay. wọlé sẹ́ẹ̀. sáwọn èèyàn ti mọ̀ wọ́n ṣe ń sá fún báyìí. má sọ fún anybody ṣé o ti gbọ́. because mo rí bí ẹni yẹn ṣe sá má o ṣe ẹnu ẹ báyìí ṣe ti yẹ o ṣe wọ́n ṣe ń sá. You tell me say you love me,
but you do like you don't know me. Irú ìfẹ́ wo lèyí o? Ìfẹ́ wa ń gbóná. If you truly love me, you care for me, but you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná ní sàlágà. Ìfẹ́ wa ń gbóná. Ẹlẹ́pàá mòye wá, amòye tó yẹ ìfẹ́ yẹ kó wá wí. Ohun tí ìfẹ́ jẹ́, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í gbéraga, ìfẹ́ òtítọ́ kì máa í ṣẹ̀tàn. Ó ti di bárakú, ó ti di bárakú, ó ti di bárakú. I know you love me, it's an addict. And I know you treated me bad, it's an addict. But you say you love me, you tell me say you love me, but you do like you don't know me. Irú ìfẹ́ wo lèyí o? Ìfẹ́ wa ń gbóná. If you truly love me, you care for me, but you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná ní sàlágà. Ìfẹ́ wa ń gbóná. Àwẹ̀ kí ló dé tó di bárakú? It has become an addict to you. Ìfẹ́ wa ń gbóná. Ìfẹ́ ẹ̀kọ́ ṣe sùúrù ní. Ìfẹ́ tí ẹ ń gbóná lára rẹ̀. Àwẹ̀ it has become an addict to you. If you truly love me, you care for me, but you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná ní sàlágà. Ìfẹ́ wa ń gbóná. Ẹlẹ́pàá mòye wá, amòye tó yẹ ìfẹ́ yẹ kó wá wí. Ohun tí ìfẹ́ jẹ́, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í gbéraga, ìfẹ́ òtítọ́ kì máa í ṣẹ̀tàn. Ó ti di bárakú, ó ti di bárakú, ó ti di bárakú. It's an addict, it's an addict, it's an addict. I know you love me, it's an addict. And I know you treated me bad, it's an addict. But you say you love me, you tell me say you love me, but you do like you don't know me. Irú ìfẹ́ wo lèyí o? Ìfẹ́ wa ń gbóná. If you truly love me, you care for me, but you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná ní sàlágà. Ìfẹ́ wa ń gbóná. Àwẹ̀ kí ló dé tó di bárakú? It has become an addict to you. Ìfẹ́ wa ń gbóná. Ìfẹ́ ẹ̀kọ́ ṣe sùúrù ní. Ìfẹ́ tí ẹ ń gbóná. It's an addict. Àwẹ̀ kò fẹ́ràn mi, fífẹ́ràn mi máa fi àjẹ́ mi. Torí ìfẹ́ kì í bínú, torí ìfẹ́ kì í gbéraga. Ó ti di bárakú, ó ti di bárakú. Say you love me, it's an addict. But you know they treat me well, it's an addict. Oh, my kekeka. Ó ti di bárakú. Àwẹ̀ kò fẹ́ràn mi, fífẹ́ràn mi máa fi àjẹ́ mi. Torí ìfẹ́ kì í bínú, torí ìfẹ́ kì í gbéraga. Ó ti di bárakú.
di baraku. Say you love me, it's an addict. But you know they treat me well, it's an addict. Oh, my kekeka. Oh, di baraku. I say, nah, oh, di baraku. Nah, it's an addict. I will prefer on me. Prefer on me, my fear, Jabby. Baraku, oti di baraku. Say you love me, it's an addict. But you know they treat me well, it's an addict. Oh, my kekeka. Ah, láṣẹ. Tuali. Abao. 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 Báwo ni? Aba. Wọ́n apá o. Ọ̀gá o. Wọ́n pa o kò easy o. Báwo wá ní báyìí? Àbágo sí rẹpẹtẹ o Ọlọ́run bó tẹ̀ jẹ́ pé wọ́n ti fún wa nídìí ẹni lẹ́kọ̀ọ́ but èèyàn onígbọ́jọ́ ọkú ẹ̀ náà kò dúró Ọlọ́run. Ìjọ nǹkan nǹkan tó ń ṣe ẹ̀yàn mọ̀ pé ó lè sàn pátápátá. Àwọn mú bọ̀ bàbá. Ó tọ́ ọmọ bàbá yẹn. Mo ń gbọ́ yín bàbá. Ìjọ nǹkan tó ń ṣe yẹn ó lè sàn pátápátá. Bàbá wọ́n sọ pé kò gbóògùn. Òótọ́ náà sọ pé kò gbóògùn. Bọ́ ṣé o mọ̀ pé presently báyìí àwọn researchers lóríṣiríṣi wọ́n ń ṣiṣẹ́ lé lórí. Wọ́n ń wọ́n náà bọ́n ṣe máa kí ọ̀nà wọ́n náà báyìí. I'm telling you several doctors all over the world. So èmi ní ọ̀rẹ́ kan doctor ni and ó dẹ̀ ó ti ríṣẹ́ yẹn ṣe mí ní tàn jẹ. Ó wà náà doctors tó ń sọ pé wọ́n lè mọ wọ́n ṣe lè kí àrùn yẹn. I'm telling you mo dẹ̀ ti sọ̀rọ̀ ẹ fún wọn pé mo láìkẹ́ gan. Bàbá wọn sọ pé àrùn yẹn ò gbóògùn wọ́n ní kò gbóògùn rárá. Ó gbóògùn. I'm telling you ọ̀rẹ́ mi à kí ẹ. Inú mi bá dùn ekílégún mi ṣe tí ò ní fàrọ̀jù ẹ jẹ́ ká máa lọ bẹ̀ báyìí. Máa wà lè lọ bẹ̀ báyìí. Ó máa tó máa ṣe ni pé wàá mú ẹ̀jẹ̀ wá sample ẹ̀jẹ̀ díẹ̀ àkàrà ṣe síbi kan wá fún mi so ẹ̀jẹ̀ yẹn ni mo máa fún òun tí n bá ti fún un náà máa ṣiṣẹ́ lórí náà fi máa mọ òkè oògùn gangan náà fi máa kí ọ̀tẹ̀ torí kíní yẹn náà póríṣiríṣi ó dẹ̀ pé stages tó ti yẹ. Tó bá ti jẹ́ pé tó ní blood ni kò lè tó yẹn ẹ kàn fẹ́ mi blade máa fún yín lẹ́jẹ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ sí. àrà má ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ òtún gbọ́dọ̀ máa ṣe yòlòyòlò káàkiri wàá farabalẹ̀ ṣe ni ṣe fi understand tó tó bá dẹ̀ ti fún mi lẹ́jẹ̀ yẹn wọ́n á ṣiṣẹ́ wọn then títí bá bí ọ̀túnla then èmi àti ẹwà lè àlejò lọ yọjú sí. Kò sí wàhálà bàbá but ẹ̀jẹ̀ yẹn ni first thing. Kò sí wàhálà bàbá ọkàn balẹ̀ má ṣe ṣe kò easy o àwọn gbọ́dọ̀ ọkọ ẹ̀ bá mi o. It's an addict. Àwẹ̀ kò fẹ́ràn mi, fífẹ́ràn mi máa fi àjẹ́ mi. Torí ìfẹ́ kì í bínú, torí ìfẹ́ kì í gbéraga. Ó ti di bárakú, ó ti di bárakú. Say you love me, it's an addict. But you know they treat me well, it's an addict. Oh, my kekeka. Bọ́dáyọ̀, ló ṣe rẹ̀ tó bá mi rẹ̀. Ebi ò pa mí, mo ti jẹun kó tó dé. It's an addict. Àwẹ̀ kò fẹ́ràn mi, fífẹ́ràn mi máa fi àjẹ́ mi. Torí ìfẹ́ kì í bínú, torí ìfẹ́ kì í gbéraga. Ó ti di bárakú, ó ti di bárakú. Say you love me, it's an addict. But you know they treat me well, it's an addict. Oh, my God.
Ọmọ kan. Juice kan wà nínú freezer. Okay. So ṣe gbé wá kí cafe step down. All right there. It's an addict. Àwẹ̀ kò fẹ́ràn mi, fífẹ́ràn mi máa fìyà jẹ mí. Torí ìfẹ́ kì í bínú, torí ìfẹ́ kì í gbéraga. Ó ti di bárakú. Díẹ̀ ni kò mọ̀. Don't worry. Okay. Shake it. Now, come on, concentrate, Sam. Okay. Okay, fine. You're good? Yeah, I'm fine. All right, darling. Show me pé ìwọ jẹun kan. So, ní láti mú jù mí lọ. Mo fẹ́ cheat ẹ. Mo ti sọ already, má jẹ́ kí n tún do it. Ìwọ lè mú tí wọ́n lè jẹ́ kó fún I don't care. Funny enough, Jean, bó bá kọ́lọ̀ aṣọ ẹ̀ mu. Òótọ́. You know, no, kò tó bẹ́ẹ̀ bá ti tó bá máa illuminate beauty. Anything tó bá ti mú ó máa hàn lára ẹ̀. That's what is happening. Baby, I'm not feeling fine. Yeah, I'm gonna juice it. Yeah, go dúró sí yàn lọ́fun. No, juice náà ló máa mọ̀. That's it. No, mú. Inú mi. Adébámbọ̀. Inú mi. Okay. Báwo ṣe à ń ṣe báyìí? Kẹ̀kẹ́ mi. Sorry, love. Sorry, it's okay. Dúró. Okay. Jẹ́ kí n pe nurse tó wà nísàlẹ̀ yẹn kó wá treat ẹ. Ṣé o bọ́ lọ? Baby, be fast. Hello? It's an addict. Problem, sir. Thank you so much, nurse. I'm welcome. What do you do? Okay. Nurse. Fẹ́ràn mi, fífẹ́ràn mi máa fìyà jẹ mí. Torí ìfẹ́ kì í bínú, torí ìfẹ́ kì í gbéraga. Ó ti di bárakú, ó ti di bárakú. Say you love me, it's an addict, but you know they treat me well, it's an addict. Oh, my cake. How do I look? Oh, you look gorgeous and simply irresistible, darling. Really? Yes, of course. Okay. So, where are you off to? I have an appointment with the client. What they urgent? Darling, but on leave now. Clients are very, very important. It's a company in Wa. I mean, you cannot their trust. Okay. All right then. All right, darling. I love you. All right, there. You tell me, say you love me, but you do like you don't know me. Irú ìfẹ́ wo lèyí o? Ìfẹ́ wa ń gbóná. If you truly love me, you care for me, but you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́. Bye, darling. Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, yeah.
ẹlẹ́pàá mọ̀ye wá amọ̀ye tó yẹ ìfẹ́ yẹ kó wá wí ohun tí ìfẹ́ jẹ́ ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í gbéraga ìfẹ́ òtítọ́ kì máa yí ṣẹ̀tàn. Ó ti di bárakú ó ti di bárakú ó ti di bárakú eternally eternally eternally. I know you love me, it's an addict, and I know you treating me bad, it's an addict. But you say you love me, you tell me say you love me, but you do like you don't know me. Irú ìfẹ́ wo lèyí o? Ìfẹ́ wa ń gbóná. If you truly love me, you care for me, but you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná ní sàràgà. Ìfẹ́ wa ń gbóná. Àwẹ̀ kí ló dé tó di bárakú? It has become an addict to you. Ìfẹ́ wa ń gbóná. Ìfẹ́ ẹ̀kọ́ ṣe sùúrù ní. Ìfẹ́ tí ẹ ń gbóná lára rẹ̀. Àwẹ̀ it has become an addict to you. Okay, no problem, sir. Nìkan máa rán pọ́tà wá sí òun nìkan. Wọ́n máa wá. Okay. Ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́, mo ní appointment ní hotel yẹn. Okay. Room 305. 305. I'll kill a record guest to one there. Jide. Mr. Jide, 1 minute. No problem. Yeah, actually, Mr. Jide made reservation for room 305 here, but we want to check in. Oh, really? Yes, ma'am. Okay. We are careful, sure. Thank you. You're welcome. Sorry about that, ma'am. No problem. I should go. You're welcome. Ohun tí ìfẹ́ jẹ́ ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í gbéraga ìfẹ́ òtítọ́ kì máa yí ṣẹ̀tàn. Ó ti di bárakú ó ti di bárakú ó ti di bárakú eternally eternally eternally. I know you love me, it's an addict, and I know you treating me bad, it's an addict. But you say you love me, you tell me say you love me, but you do like you don't know me. Irú ìfẹ́ wo lèyí o? Ìfẹ́ wa ń gbóná. If you truly love me, you care for me, but you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, ó gbóná. Hello there. Mo dé hotel tó sọ, wọ́n ní ò tí check-in. Yes, Otoni. I'm very sorry about that, huh? Actually, something came up at the office. Mo láti attend urgently. Do you understand? So, me, Wale eventually make it. Say Komoleni, I actually missed my flight. Obade ti sọ fún mi now. Because mo cancel a lot of things. Torí pé mo fẹ́ wá rí ẹni now. Má bínú, I'm so sorry. In fact, mo ti ń try láti pè ẹ́. Ṣé mo náà láti pè ẹ́, màá lè sọ fún ẹ, but network yẹn ò dáa. I'm so sorry, má bínú. What we'll do is this. I'll let you know, but definitely because your weekend, you know. All right, no problem then. Take care of yourself. All right, Shagani. Yeah, bye. Oh, you're back? Yeah, I'm back. So, how was the meeting? It was fine now. Okay. It was successful. Okay, that's good. Should we jump? Yeah. Let's go. Okay. Sure. You want to call? Ebi ò pa mí, but oúnjẹ ara ń lọ́wọ́ mi jà. Kò yé mi.
Baby, stop kidding me. Take our loss, okay? Kasai lo shoye loko lara. As in, ṣe pé ká wọlé àbí? Now, yeah, now. But darling, yẹ́ ò lè ṣe yẹn sìn. Ìwọ tó ṣe dé láti ibì kan, ó máa rẹ̀ náà. Ṣé máa jẹ́ kí iṣẹ́ mi kó affect ojúṣe mi nínú ilé mi? Okay. So, there's a place I need to go. Fact, me battle of ìwọ ni mo ń dúró fún pé kò dé. By the time I'm back, I'll be tired. Okay, sit, listen. Check out so but I can assure you one thing. Ọ̀la ẹ̀ máa fún ẹ tán ni o. In fact, ìwọ gan wà fẹ́ sá. Really? No, jẹ́ kó dọ̀ ẹ̀ ṣùgbọ́n. Jẹ́ kí n sáré lọ change. Yọ̀ mú ní láti lọ bẹ̀yìn, okay? Lọ bẹ́ẹ̀ o. Bambo. What's going on? Hello, Bambo. Bambo. Papa, you'll be calling. Jẹ́ kí n try bí a network ni. Ogo. Hello? Bambo. Papa, you be calling. No, this is not true. Bí mo ṣe ń sọ, ẹ jẹ́ ká lò on the 3rd àti 4th. Òní kẹ́ jẹ́ ká work on. Okay. Tá bá ti ṣiṣẹ́ lórí 3rd and 4th, a kàn máa lo plan A. Tí ó bá ti wá ṣiṣẹ́, a máa lo plan B. Okay. But from plan B, tí ó bá ti work, a máa lo C. C yẹn la máa wá tẹra mọ́ dáadáa, ká má bàa lose focus. Wà okay, but èmi rò pé since that ní plan B, kò yẹ ká tún ní ìdí plan C, àbí kí lẹ́yìn fi? No, she prefer plan A. Or today, alternatively, T. Excuse me. Okay, you call him. Baba Chide tí mo sọ fún pé mo pàdé online yẹn ni. Ó ló ń disturb mi látọjọ́ yìí. Baba yóò jẹ́ kí n gbádùn at all. Tí ẹ ṣe pick call náà kò gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ó mọ nǹkan tó fẹ́ sọ fún ẹ. Ó dẹ̀ yìí gbọ́n nǹkan yẹn. Why? Kí ló fẹ́ sọ? Ó mọ nǹkan tó fẹ́ sọ already. Kí ni nǹkan tó fẹ́ sọ? Ó fẹ́ ask me out ni. Ìjọ má bínú. Kí ló burú jù ní tó bá ask her out? Ẹnu kó ask her out kó dẹ̀ ṣe yes. Ó ṣe o. Baby girl, look at this. That reminds me. Ìjọ má bínú. Ìjọ wo ló ti gbọ́ látọ̀dọ̀ ń kú bá àwọn ọ̀gbẹ́? Bambo lẹ fẹ́ nu pé bẹ́ẹ̀. Mo lọ sọ́fíìsì ẹ̀. Wọ́n ló ń ṣiṣẹ́ offline. Màá wá rí mọ́tò Bambo níta. Àwọn staff ẹ̀ máa sọ fún mi pé kò sí nílé. Mo wá dọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Àwọn yẹn sọ fún mi pé kí n má bọ́dà. Wípé tó bá fẹ́ wálé á wálé pé kò ń ṣọmọdé. Ó dẹ̀ wá obvious pé wọ́n gbé sápamọ́ fún mi ni. Ṣo fẹ́ gbọ́? It is obvious. Ó ti move on. Ìwọ náà move on. I love Bobo. I love Ade Bambo. L-O-V-E. Jọ, ṣé orúkọ yẹn ṣe exist? Sísún ni. Jọ, kí ni problem ẹ̀? Fún ẹ̀ lórí ìgbìlá tààrọ̀ ló gbé ẹ̀. Wọ́n kọ́ lẹ́tà divorce gan, wọ́n tún mú fún ẹ báyìí tó kò gbà ò fẹ́ gbà. Kí ló dé? Rárá o, kò ní gbà ọ́. Gbàgbé yìí kò lè gbà. Pẹ́ni tó ń bí ẹ padà. Ọya, mú fóònù ẹ̀ sí pé bọ̀bọ́ yẹn padà. I'll call him if you insist.
Hello? Oh, Bounty. Oh, yes. Yes, what time are you? All right, I'll be waiting for you. Okay. Hello. Hi. How you doing? I'm good. Wow. You look more beautiful in reality. Really? Thank you. In fact, I'm short of words. You know, you look much more beautiful than our pictures from our post. Are you serious? You know, I can say you're not that photogenic. You know, seeing you live and direct now. Thank you. You're welcome. And I'm sorry for the last time. No problem. Should we share one by me? More rich for Shelley. You know, because NGO and we are into humanitarian services. So sometimes I mean say be a relief materials of be natural disaster be relief materials of by me I'm sponsor surgery. By me, yeah. By me I'm workshops and seminars on HIV. You know, only for life. We quite in class time getting me free meet up, and I'm so sorry about that. But later on, tell me, I promise I'll make it up to you. Oh, I'm so sorry. Can you Yeah, anything for now. No. Okay, we move out from here. Probably go and see movies or something. Oh, I'm tired. No, dramatic, no, please. Anytime one time, check in tripping, at least to make up for the last time. Okay. And so, what I was thinking, can we just step out now? Alright, no problem. Alright, Yeah. Alright. So, basically, what you... So, Pashe Solo, like, I'm sure pay everything one, so Pashe Solo. That will be very good. I'll be very good. Most definitely, I will. Madam, how are you? So, you feel better. So, Ejoma, gbogbo àwọn ògùn tó fún yẹn, ẹ̀mí sọ fún lò. Kẹ̀dẹ̀ mi sọ pé follow prescription ta fún yín. Ẹjọ́ so everything will be. Let's not forget àwọn tí Ọlọ́run lò fún àti sanwó surgical operation ọmọ yìí àwọn nìyí. Àwọn náà kò tó gbé lọ. Àwọn ṣe rí Ọlọ́run ṣe kò sí nǹkan tí ẹ̀dá lè ṣe láti fún ọ̀rọ̀ ṣe. And Dr. Osu, in case any of that be about to be please. Oh, God bless you. Of course, all right, we'll take care. Just Yeah, let's take care. So, marry me. Ojú yín ó jọ ojú ìran kan tí mo ti rí rí. Really? Ṣé ẹ̀yin ni ìyàwó Mr. Bambo? Oh, èmi ni. Ó ṣáà ń sọ náà pé ojú mi ò lè tàn mí jẹ. Nígbà kan nígbà pé ẹ fẹ́ sick díẹ̀ ẹni bíi running stomach tí ó lè dín sí pé ẹ wà unconscious. That's true. Tí nurse kan fẹ́ wọ́ wá lẹ́yìn wá fún yín lábẹ́rẹ́ bóyá ẹ lè rántí. Abẹ́yìn ni nurse tẹ́ treat mi jọ yẹn. Èmi ni nurse tí mo wá treat yín ní alẹ́ ọjọ́ yẹn. Oh my God, thank you. Ẹ ṣé gan. Ṣé wá rí látìgbà tí mo ti treat yín yẹn, conscience mi ò jẹ́ kí n gbádùn rárá. Torí mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò yé mi actually, but mo ṣe ṣá. Ohun tí ìfẹ́ jẹ́, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í gbéraga,
ìfẹ́ òtítọ́ kì máa yí ṣẹ̀tàn. Oh, thank you. Yes. Deal yìí ó simple gan. 100,000 naira ló wà ń bẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ rẹ̀. Ní family wa, a máa ṣe blood covenant pẹ̀lú àwọn ìyàwó tá a bá ti fẹ́. Okay. Ìyàwó tó bá ti sọ pé ká má ṣe fún ó máa sick. Níṣẹ́ ló máa sick títí tó ló di ẹ̀fìn máa kú. Unfortunately, ìyàwó mi ti yarí pọ̀ mọ́ mi ṣe. Òun ló fa sickness tó wà lórí ẹ̀sìn. Ó dẹ̀ ti máa ń sick bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó dẹ̀ pé kò sí solution kankan ju kó ṣe blood covenant yẹn lọ. Tí ó bá ti ṣe, níṣẹ́ ló máa kú. So, ìdí tí mo ṣe involve ẹ̀rọ kò kàn ṣe ẹni tó fẹ́ fún lábẹ́rẹ́. This is my blood. So as a professional nurse, all you need to do ni pé kí o bá mi test lára. Ẹ̀jẹ̀ mi ti wọnú ẹ̀jẹ̀ mi yẹn, ó tán kò tán kú mọ́. Gbogbo ọmọ tó nílé ayé inú ilé ló máa bí sí. In fact, ìyàwó ẹ̀gbọ́n tèmi kan wà. Ó insist wípé òun ò ní gbà oko. So mi ìdẹ̀fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ sí ìyàwó mi. 100,000 naira wà fún ẹ lójú ẹsẹ̀ ẹ̀sìn. Thank you so much. Àjọṣewọ̀ ní bàjẹ́. Ẹ má bínú sá, mo ò ní lè ṣe. Lóòótọ́ nurse ni mí, but mo feel pé yẹ kẹ́ gbé wọn lọ sí hospital kí doctor rí wọn kán dẹ̀ ṣe professionally bó ṣe yẹ kó rí. But kò ń ṣe ọ̀rọ̀ hospital. No má jẹ́ kó lójú ẹ̀ kó sọ hospital. I love my wife. Please. I'm sorry, I can't. Ẹ má bínú. O lè ṣe? Bẹ́ẹ̀ni sá. Okay, 150,000 naira. Ó ti wà ní ọ̀pọ̀. This should be with you. Okay? Yes. It's a matter of. Listen, no. Owó yẹn ti wà nílẹ̀, you know. Pẹ̀lẹ́ lọ, nurse ti dé, darling. Ṣáàfù lábẹ́rẹ́ yẹn nígbà yẹn bó ẹ̀mí mi ń sọ fún mi pé abẹ́rẹ́ yẹn ń ṣe nǹkan tí ó dáa. Wait a minute. I mean pé ọkọ mi fún yín ní ẹ̀jẹ̀ yóò dẹ̀ ń ṣe láti blood bank ẹ dẹ̀ gbà lọ́wọ́ ẹ wá fà sí mi lára. Auntie, that's not professional, it's unethical. Ìyá mi mo kúkú mọ̀ ọlọ́mọ yẹn ká rí pọ̀jù ni ọ̀rọ̀ ọmọ ẹ̀ náà ni mò ń bá kiri nígbà yẹn owó tí mo fẹ́ fi ṣe sọ́jú ẹ̀ nígbà yẹn náà ni mò ń bá kiri owó tó ń fi lọ̀ mí ló ṣe mí ẹjọ́ náà mo fi bẹ́ẹ̀ má bínú sí mi ẹjọ́ nítorí ẹ̀ ni mi ṣe gbádùn láti gbà yẹn. Nǹkan tẹ́ ṣe dùn mí gan. I'm so disappointed. Ẹ má worry, no problems. Aunty, aláàánú mi. Aunty. Àìmọ̀kànmọ̀kàn ló ń dà wọ́n láàmú o. Òye ni òye wọn tí wọ́n fi ń hùwà ibi. Tell me, is it true? Aunty, òótọ́ ni. Èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ yín fi yé wa wípé ẹ ti wà HIV positive. Oh my God! Calm down. HIV. Calm down. Calm down. Ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í gbéraga, ìfẹ́ òtítọ́ kì máa yí ṣẹ̀tàn. Ìfẹ́ jókòó. Jókòó báwo? Jíjẹ jèrè my friend kí ló ti ṣe tó ń jókòó? Ó tí ìjó rárá ó ṣe bẹ̀rẹ̀ ni. Èmi máa fẹ́ kó jókòó fi mí sí mi. Àwọn ọ̀dẹ̀ náà àjọ àwọlé àlọ́ parí ẹ̀. Come on. O máa gbowó iṣẹ́ tó ń ṣe náà o ò ṣe lọ́fẹ̀ẹ́. Ṣé aerobics mo wá bí wá ṣe ni? Ẹ̀lópèètì ló wá ṣe ṣé o ti gbọ́ ẹ̀lópèètì ni ṣé ọ̀fẹ́ ló ń ṣe ni. máa fẹ́ fún mi níjó yẹn jèrè kó jẹ́ kí n kílẹ̀ o. ọmọ ẹja ṣáwá ṣáṣú ẹ fún mi ẹja ṣáwá. But you hurting me, you know what it means. Àwẹ̀ irú ìfẹ́ wo lè yí? Ìfẹ́ wa ń gbóná. Ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná, ó gbóná ní sàràgà. Ìfẹ́ wa ń gbóná. Àwẹ̀ kí ló dé tó di bárakú? It has become an addict to you. Ìfẹ́ wa ń gbóná.
You're under arrest. What for? Well, tẹ́ bá dé àgọ́ wa, ẹ máa mọ nǹkan tẹ́ ṣe. Ẹ dúró, kí lẹ ṣe mọ́ bíbá iná? Kò sí àyè fún ààrẹ kankan. Please move. Respect yourself. Come on, where do you think you're going? Mi ìmọ̀ wọn rí. Mo dáràn ṣé mi ti ṣèrìn báyìí. Ṣó lè tó gbogbo eléyìí ni? Kí lẹ̀yin náà ṣe? Èwo ni o ní handcuff dé mi ò ń fáńkọ̀ mi ò pèsè. I don't think there's need for that. Ẹjọ́ mi àní mi ìmọ̀ wọn rí sẹ̀. Mo dání ní sùúrù. It's okay. I'll get to the station. Màá lọ gbogbo ọ̀rọ̀ yìí sìn. O sì máa jó fún mi náà. Òun ló fà. Òun tó jókòó yìí ló fà. Toró mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun gan. Ó mọ̀ pé ìfẹ́ tí mo ní sóhun kò sí nǹkan tí mo lè fi wé. Bẹ́ẹ̀ ìyàwó mi. Tá a bá ti ní little issue together báyìí, ó máa bọ́ sórí social media ni. Ó máa post ẹ̀ ni. Ọkọ mi ti gbá mi lójú, ọkọ mi ti gbá mi lẹ́nu. Kẹ̀ ó ti ṣe kíní kan fún mi. Àwọn náà dẹ́wà bẹ́ẹ̀ bọ́ ṣe gánú kalẹ̀ rí. Wọ́n á máa fún ní pity. Ó máa wá pity gbogbo ayé káàkiri ni. Look at my eyes, look at my nose. Wọ́n máa kọ oríṣiríṣi domestic violence. Wọ́n à ní bẹ́ẹ̀ pé nǹkan kí ni nǹkan tó ṣe tó fa domestic violence. Ìtọ́ máa sọ náà ni pé wọ́n ti fọwọ́ bà, wọ́n ti fọwọ́ kàn. Mo wá ṣọ́, mo rí pé ó máa ń sáré lọ sórí social media. Mo ṣe hack wọnú account ẹ̀ yẹn. Gbà tí mo débẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní bá ẹnìkan sọ̀rọ̀, mo rí pé yẹn máa ń bá sọ̀rọ̀. Ọ̀gá máa bí léèrè, are you okay now? Are you okay now? Are you happy now? As the husband touch money, ẹ̀yìn ìyàwó ti tèmi. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣọ́ messages wọn, mò ń ṣọ́. Ìgbà tó yá máa yẹn fún lápọ̀ mẹ́rin pé kó pàdé òun ló tẹ̀ kan. Ẹni nǹkan tó fẹ́ máa ṣe lélẹ̀, mo ṣe gbéra nìyẹn mo tẹ̀lé lọ sóòtẹ́ yẹn kò mọ̀ pé mò ń tẹ̀lé òun. Mo dẹ̀ ṣọ́ débẹ̀, mo ṣe padà nìyẹn. Okay, káàdì nǹkan tó fẹ́ ṣe fẹ́ mi lélẹ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ tó kàn dénúdénú tẹ́lẹ̀ òṣìṣẹ́kúṣe lẹ́gbọ̀n wọn ló fẹ́ gbégbà ẹ̀ mi nígbà. Mo ṣe lọ wá ọmọkùnrin kan tó ní HIV ní àdúgbò wa. Máa gbọ̀nwọ́ má jẹ́ pẹ́jẹ́ yẹn fún káàkiri ọlọ́mọ jàre ìṣù pẹ̀lẹ́. Fífẹ́ rẹ̀ hàn mí má fìyà jẹ mí torí ìfẹ́ kì í bínú torí ìfẹ́ kì í gbéraga ó ti di bárakú. Mo gba blood sample lọ́wọ́ ẹ̀ pẹ̀lú tèkété mo ṣe fún nurse nìyẹn pé kó jọ kó bá mi fà sí ara ẹ̀ kó lè ní HIV so that gbogbo àwọn ọkùnrin pápátá tó bá ti súnmọ́ tó bá ti bá ní àjọṣepọ̀ gbogbo pápátá náà wọn akárùn yẹn. Àmọ́ burú gan o. You are not even apologetic. O kàn rọjú wọ́n. Do you know this pure wickedness? Anyways, sori bó ṣe kà bí ẹyẹ bàkà látàárọ̀ yẹn tó bá déwájú adájọ́ ní court. Adájọ́ máa make decisions ẹ̀. Ọlọ́pàá, àwa ń kọ́. Ẹ wò bẹ́ ṣe ń wò mí yìí. Nọ́ọ̀sì ni mí lóòótọ́ o. Àmọ́ mi mọ nǹkan tí wọ́n ń sọ nípa rárá. Wọ́n kọ̀ pè mí ni pé kí wọ́n bá wọn fún ìyàwó àwọn lábẹ́rẹ́. Mi mọ̀ pé infected blood náà ní pé kí n bá wọn fi sára ìyàwó àwọn. Mi mọ̀ nǹkan pẹ́ o. Anyways, nǹkan kan náà ni. Tẹ́ bá dé wájú adájọ́ máa make decisions. Ẹ kóra yín jáde. Àkànbí. Take them out. Adájọ́ ló sọ pé kí ìyàwó mi máa ẹ jáde síta. Kó máa ṣe ṣekúṣe. Ohun tí ìfẹ́ jẹ́, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í gbéraga, ìfẹ́ òtítọ́ kì máa yí ṣẹ̀tàn. Ó ti di bárakú, ó ti di bárakú, ó ti di bárakú. Eternal addict, eternal addict. I know you love me, eternal addict, and I know you treat me bad, addict, but you say you love me. You tell me say you love me, but you do like you don't know me. Irú ìfẹ́ wo lè yọ? You have to a bouncing baby boy. Ẹ ṣùgbọ́n inú mi dùn gan wa. Ẹ ṣe o. Mo dúpẹ́. Àmọ́ dọ́tọ̀ bá wà ní. No cause for alarm, everything is under perfect control. Ṣé mo lè rí àwọn mi?
ẹ̀kún ní ilé títà jẹ́ kásáré ṣe wọn kò so I'm gonna get back to you very soon. Okay. She. Okay. Dina dé. Lọ́lọ́pẹ́ o. Ṣé o? Yẹn ń pa àwọn tèmi lórí ìta. Ṣé bí nǹkan tí à ń tọ́ láti gbìyànjú fún wa ni pé rate tí àwọn èèyàn ṣe ń abuse ògùn láyé ìsìn ó ti pọ̀ jù. Tí bá rí ọmọ ní àrùn kùtùkùtù àti fàìfà ó ṣe fà ló ń fa òdì ló ń fa oríṣiríṣi àwọn nǹkan tí ò ṣara láǹfààní. Tí bá rí ẹlòmíì ògùn tó yẹ kó lò fún bí abẹ́ ọ̀sẹ̀ kan a lọ rà without doctor's prescription a lò yẹn lẹ́ẹ̀kan náà àwọn àlòtán a máa ṣe bí àrùndín èmi a máa wà tán lẹ́nu èmi a máa sùn èmi a máa ṣe díẹ̀díẹ̀ èmi a fa mi báyìí a wà hyperactive gbogbo àwọn nǹkan yìí pátápátá ló ní side effect torí ọpọlọ lèyàn overwork tábàdẹ̀ continue báyìí I rí pé in the next 5 years rates máa fi ráwọn èèyàn títí tí wọ́n máa ti ya wèrè ó máa pọ̀ gan please ẹjọ́ torí Ọlọ́run àwa la lè bára wa sọ̀rọ̀ ilé ìkọ́mọ̀ láàrin àwọn ọ̀dọ́ àwọn tó get high mo fẹ́ jọjà mo fẹ́ ṣe kí ni gbogbo àwọn nǹkan yìí ó ń ṣe nǹkan tó bójúmọ́ ẹni tó bá ti overwork ọpọlọ ẹjọ́ báwo ló ṣe fẹ́ product society ẹni tó bá ti overwork ọpọlọ báwo ló ṣe fẹ́ wúlò fún ara ẹ̀ gan ní pàtó please ẹ jẹ́ ká spread the news ká sọ fún àwọn èèyàn ká jọ let's stay out of drug let's stop drug abuse. jọ ìbéèrè tèmi lélẹ̀ fún àwọn tó ti jọjà tàbí tọ́jà ti jẹ wọn bí rọrẹ mi báyìí ṣé rò pé hope ṣì wà fún un. bẹ́ẹ̀ni hope wà fún un a kò ní láti take control some certain therapy wọ́n dẹ̀ máa wà òkè. Jerry, bó ṣe ń gẹlẹ́ ni wọ́n sọ yìí and I pray that God will help us all. Amen. All right, on that note, I just call us to the next segment, which is where we talk about HIV/AIDS. So, we have our specialist in the house, during how we can stay out of HIV. She's going to be telling us about the ABC formula. So, over to you. Thank you, sir. Talking about ABC formula, A stands for abstinence. Èyí tó túmọ̀ sí pé kí a yẹra fún ohunkóhun tí ó lè mú wa ní àrùn HIV. Then B stand for be faithful. Ó túmọ̀ sí pé kí a wà faithful pẹ̀lú ẹni tí à ń fẹ́. Ẹ ṣé. Mo wá rí àwọn tí gbogbo ẹ̀ lọ. There's life after being positive. Ṣẹ́ni tó ní HIV ṣó lè fẹ́ni tí ò ní HIV àti wípé ṣé wọ́n lè bí ọmọ tí ò ní ní HIV. Ṣé rí òṣìṣẹ́ kódà ó pọ̀ sí fún èèyàn tí ò ní kòkòrò àrùn HIV ó fẹ́ tó ní HIV kí wọ́n jẹ̀ bí ọmọ náà bá ní ọmọ láàrin wa bí lẹ́yìn a ní àwọn tọkọtìyàwó tí àwọn méjì ní kòkòrò àrùn tó gbóògùn HIV tí ojú rẹ̀ tí wọ́n láti fáráyé fáwọn ní kòkòrò HIV lẹ́yìn báyìí Ọlọ́run ti fi ọmọ méjì láti táwọn lọ́rẹ̀ tí kọ́kọ́ náà wọ́n mú ọmọ kòkòrò HIV torí pé wọ́n tẹ̀lé ìlànà tí àwọn elétò ìlànà fún Mr. and Mrs. Olani, please. So, ibi tí ètò sáyẹ́nsì délé ní oríṣiríṣi research ní onímọ̀ sáyẹ́nsì ti gbé tí wọ́n lè fi ká mọ̀ pé tí a bá lè tẹ̀lé ìlànà tí wọ́n bá là fún ọ pé báyìí ló ṣe lè ṣe báyìí ló ṣe lè ṣe báyìí ló ṣe lè ṣe ọkọ tó bá lè jà ó lè fi ìyàwó tó lè jà ìyàwó tó bá lè jà ó lè fọkàn tó lè jà kódà tí àwọn méjì bá tó wá ní kòkòrò tó jà wọ́n tó lè fẹ́ àwọn tí wọ́n ní àrùn HIV tí wọ́n bá sọ̀rọ̀ nígbà tí wọ́n bá lásìkò. All right, thank you, ladies and gentlemen. On this note, we come to the end of this month's seminar. We continue from where we stopped this month, and please, always remember that we should stay out of drug. Say no to drug abuse, and always spread the news and not the virus. So HIV/AIDS is real. ABC
abstinence, be faithful, and condomize steadily. God bless us all.